Africa Content TV. tí mo dìlé nì wàláì ọlá Ọlọ́run ọlá Pasuma ni mo lè máa rí chíjì kékeré torí pé mo ń pè ní bàbá mi kí ni ń ṣe báyìí kí mo ń pè ní bàbá mi mo ń jatẹ́gùn ẹ̀ bákan tí wọn lẹ́ẹ̀kan yẹn wá play mo lọ bẹ̀rẹ̀ tó máa ti ṣàdúrà lásán báyìí bí ọdún kan ọdún méjì mo máa ń jẹ yẹn ló bá nìyẹn káwọn tó wá sọ pé mo wá di ẹni tí mo wá ń tó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láì tí mo wá di láì tó bá tutọ́ sí mi lọ́wọ́ wà láì ńlá Inshallah. Tí Paso bá tutọ́ sí lọ́wọ́. wà láì ńlá Ilé mi rè. mo fi kábọ́ lọ́wọ́ láàánú búra. Ẹ bá ṣe àgbà. Ibi tẹ́lẹ̀ ó kù sí tí ó Máa wo bàbá jù. Bàbá jẹ́ búra kó. wà láì títọ́ rẹ̀ báyìí sì kàn sí mi lọ́wọ́ báyìí tí ó mọ̀ ní kọjọ́ yìí báyìí ńlá ni. Aláyé gan gidi ó lọ wà wọlá abẹ́ ẹ̀sẹ̀ gbogbo tí wọ́n ń jẹ́ dùnú fóònù náà ó fi ń dunnú tí máa ń múnú rẹ̀ dùn Ọlọ́run ní sọ́dọ̀ Ọlọ́run wọlá gbogbo orí tèmi náà fọwọ́ bá lọ́dún yìí tọwọ́ mi èdè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́dún yìí ọwọ́ mi dé bẹ́ẹ̀ ó ti máa lọ́kọ́ tó jù bẹ́ẹ̀ gan lọ yóò tún jù bẹ́ẹ̀ lọ Inshallah yóò tún jù bẹ́ẹ̀ lọ lúwa ọlá àtàwá ni Ọlọ́run ní àtọ́lá bàbá yìí náà ní bàbá jẹ́jẹ́ ta ni jẹ́ bàbá jẹ́jẹ́ kọ́lọ̀ wọlá gbogbo táyé fi jáyé Sọ́ọ̀nù bàbá jẹ́jẹ́ rè. Ọmọ jẹ́jẹ́. kọ́lọ̀ wọlá gbogbo táyé fi jáyé gbogbo ẹ̀dá tó gbààwẹ̀ lánàá wọ́n sì garafa lánàá tí wọ́n sọ̀kalẹ̀ ìnira ò ní sọ̀kalẹ̀ náà ayé kan sọ́kà ẹ bá sọ pé láwùláwà lákùúwátá ìwọ́n tó bá ṣe ìta àṣẹ fún